mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun, èmi láyọ̀ mi kún jù. Gbogbo yín pátá tí ẹ bá mi dáwọ́ dùn, tí ẹ kí mi kú oríire, tí ẹ kí mi kú ewu ohun àṣeyọrí àṣekágbá ìyẹn sign out mi. Gbogbo yín pátá ni mo kí o. Látẹ̀kọ́ bíi tèmi lọ́rẹ̀ẹ́ níbí lọ́rẹ̀ẹ́ ládùúgbò àti gbogbo afẹ́nifẹ́re àti gbogbo ènìyàn pátá tí wọ́n lọ́wọ́ ní ọ̀nà bí ìrìnàjò yìí ṣe ṣeéṣe tó ṣe ṣe rìn gèrègè. Gbogbo yín pátá ni mo kí, ni mo ṣàdúrà fún. Ni mo ṣe sọ pé kí Ọlọ́run kí wọlá lásù kí má jẹ́ ó sú yín o, kí wọ́n má sún yín kan ògiri. Dípò bẹ́ẹ̀ Ọlátúbọ̀sún ni kẹ́ ẹ yà láàrin àwọn tí ń sùn tí ń họrùn. Mo ní kọ́lọ́hún wọlá lọ́ọ̀ kó má jẹ́ rìn lọ o, kọ́lọ́hún wọlá áàtì fìlà lẹ́ ò máa dé o, ẹ ò ní rí fìlà wàhálà o, kọ́lọ́hún wọlá sáyẹ́ǹsì ní rógun ìrẹ̀wẹ̀sì o, kọ́lọ́hún wọlá tíránsípọ́ọ̀tù wọn ò ní gún yín sínú pọ́ọ̀tù. Dípò bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ò máa lọ́bẹ̀ ní pọ́ọ̀tù o. Kọ́lọ́hún wọlá FMS wọn ò nítorí RRS pè yín, wọn ò sì ní pe RRS nítorí tiyín o. Kọ́lọ́hún wọlá FSS ní ráàrin fẹsẹ̀ sí o. Kọ́lọ́hún wọlá àgíríkì ẹ ò ní wíìkì o. Ọlọ́run á wọlá lásùkọ̀m ànáburú ò ní kàn yín. Dípò bẹ́ẹ̀ oore ni yóò máa kọ́ọ̀mù, yóò máa bá yín wálé. Yẹmí ni ó máa yẹ yín o. Ọmọ bíi tán ló ní ọmọ ò ní tán lé yín. Bóyò ló ní wípé lójoojúmọ́ ẹ ó máa sùn ẹ ó máa jí lórí ayọ̀. Èmi Kùdùs Ọlárewájú ọmọ Òjìkùtù bàbá òwe ló wá ń ṣàdúrà wípé wọn ò ní fi ohun tí ò dáwọ́ yín àkàwé burúkú ò ní jẹ́ ti yín o jàre. Òjìkùtù ní mi o, ọ̀kẹ́ aláwọ̀ tó tọ́ tí ń fojoojúmọ́ dáwọ́ aṣọ bí àgbé. Gèlè òkìkí bó bá di méjì ọ̀kan là ń wé nílé wa. Gèlè òkìkí bó bá di méjì ìyọnu ni. Èmi ọmọ olówó joyè méjì ó jẹ jagun ó tún jolúwo. Èmi ò kọ́lé èèyàn kọ́tọ́ bọ́ pẹ̀lú o, mo kọ́lé agílíntì, ilé agílíntì abara yíyí. Èmi ọmọ olówó fújà, ọmọ akìtì olú, ọmọ kìtì pàjàrà. Irin làwọn bàbá mi rọ ní àná, ọ̀rọ̀ lèmi yóò máa rọ lẹ́ni o. Èmi àgbẹ̀dọ̀ bàbá òwe ẹ ṣé o.